Lobatan ọwọ́ ti bà wọ́n ọwọ́ ti bà wọ́n àwọn tó pa Toba Ijaya àṣírí wọn mà ti ń tú ẹ̀gbọ́n wọn ni wọ́n ti mú mẹ́rin nínú wọn wọ́n lọ́wọ́ ti bà mẹ́rin àbí márùn nínú àwọn tí wọ́n ṣe okùnfà bí Toba Ijaya bó ṣe kú. Ayé o èèyàn àbìdí yanyan Ọlọ́run má fi kú wa sí ọwọ́ ọ̀tá Ọlọ́run má jẹ́ kí ọ̀tá kó rẹ́yìn wa tálámọ̀ tó jẹ́ ọ̀tá Toba Ijaya tálámọ̀ tó gbèrò ikú sí Toba Ijaya bó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn tí wọ́n mú yìí àwọn yẹn sì ń dúró ní dúró wípé wọ́n rán àwọn ni wọ́n gbéṣẹ́ fáwọn wọ́n rán àwọn níṣẹ́ ni ẹni tó bá dẹ̀ rán èèyàn níṣẹ́ a jẹ́ pé èèyàn kan ló rán àwọn ènìyàn ní iṣẹ́ wọ́n náà ọlọ́pàá sì ń ṣe ìwádìí lọ látẹnu àwọn mẹ́rin àbáwọn márùn tí wọ́n mú yẹn fọgànáísà wà nù wọn àkàrà wà nù wọn ó dárúkọ gbogbo wọn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ẹ farabalẹ̀ ẹ máa gbórúkọ gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ṣe iṣẹ́ yẹn tí wọ́n ṣokùnfà tí wọ́n ṣe alamí tí wọ́n mú páàsì Toba Ijaya lẹ̀ gbogbo wọn lẹ́ máa gbórúkọ wọn ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yẹn kó go viral ẹ bá mi subscribe sí LORI.IKU Global TV tó bá pín gbà àkọlé lẹ́yìn tẹ́ kọ́ máa kọ́ sí péjì gbogbo yín tẹ́ ti subscribe sí LORI.IKU Global TV kúdó sí yín rè iná ní tọwọ́ yín ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe tẹ́ fi ń share tẹ́ fi ń comment yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Ọba mi Èdùmàrè owó lè máa fi kà ọmọ lè máa fi gbẹ́jọ́ lágbára Ọba mi Èdùmàrè bó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn tí wọ́n sì mú wọn ni wọ́n rán àwọn ni tó fi yé wa wípé àwọn tó ṣiṣẹ́ yẹn gangan wọn ò tí ì rí wọn mú àwọn tí wọ́n gbéṣẹ́ fún tó ń já àyàsá wọn ò tí ì rá wọn yẹn mú ṣé wọn pé ìpele méjì ló kú báyìí tí wọ́n máa mú àwọn tó gbéṣẹ́ yẹn gangan fún àyàsá àtàwọn àṣà gangan fún ara wọn àwọn assassin gangan fún ara wọn àtàwọn tó gbéṣẹ́ fún wọn àwọn méjì tó kù tí wọ́n fẹ́ mú nìyẹn báyìí sìn ṣé wàá àwọn tí wọ́n mú yìí àwọn yẹn ló mú páàsì Toba Ijaya lẹ̀ àwọn yẹn ló ń ṣọ́ bó ṣe ń wọlé bó ṣe ń jáde irú mọ́tò tó gbé jáde lénìí irú aṣọ tó wọ̀ àwọn tó mú páàsì yẹn lẹ̀ tẹ́ bá gbọ́ngbà tí bàbá Kọ́lá Olóòtú tó give analysis yẹn wọ́n ní fọganáísà kan wọ́n tún dárúkọ bọ̀bọ̀ kan náà àkàrà àwọn tó ṣàṣìṣe yẹn wọ́n náà bíi mẹ́rin bíi márùn ṣá wọ́n náà ti mú wọn wọ́n náà kan ti fẹsẹ̀ fẹ́ wọ́n ti ná pápá bora wọ́n ti kúrò ní Nàìjíríà wọ́n ní bó ṣe parí iṣẹ́ yẹn báyìí òní wọ́n fò jáde kúrò ní Nàìjíríà bóyá wọ́n ti ra tíkẹ́ẹ̀tì wọn gọ́lẹ̀ tọ́rí pé ṣe ti dáhùn báyìí ó yá ẹ̀yẹ fò ni but kò wá síbi tójú Ọlọ́run òtò ibi tó bá ń wù yín kẹ́ ẹ sá lọ ọwọ́ pálábá yín ó máa ségi ọwọ́ òfin máa tó yín now àwọn èèyàn wá ń sọ̀rọ̀ lọ́tún lọ́sìn argument pọ̀ lọ́tún lọ́sìn pé ṣé Toba Ijaya tá à ń sọ yìí ǹjẹ́ amọ̀ye ẹ̀mí tó ti tọwọ́ tiẹ̀ náà bọ̀ ǹjẹ́ amọ̀ye àwọn tóun náà ti gbẹ̀mí ẹ̀ ǹjẹ́ amọ̀ye àwọn tó ti ṣẹ̀mí wọn légbodò bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí Toba Ijaya bóyá ẹ̀sán lókè bóyá àwọn tó ti rẹrú ẹ̀ sínú lórí àwọn ẹbí wọn tó pa àwọn ọ̀rẹ́ wọn tó pa àwọn èèyàn wọn tóun náà pa sẹ́yìn wọ́n níjà kan ṣẹlẹ̀ ní 12 years ago ẹ wo gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ bá mi share fídíò kẹ́ bá mi subscribe sí LORI.IKU Global TV ẹ má bá mi ká lọ kẹ́ wá lọ gbọ́ gbogbo ẹ̀ ẹ báralẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo information yìí kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ ẹ máa comment sí abẹ́ comment section ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sí LORI.IKU Global TV ẹ má tẹ̀lé mi ká lọ. lórí ọ̀rọ̀ Toba Ijaya ẹ̀yin tèmi àṣírí lámà tó ti tú. ọwọ́ ti tẹ àwọn mẹ́rin gbàdágbàdá báyìí tán lọ́wọ́ nínú kùmọ̀ yẹn báwo lọ́wọ́ sì tẹ̀ wọ́n. wọn wo gẹ́gẹ́ lọ́wọ́ tẹ̀ àtìyàwó àtọkọ kan. ẹ̀yin tèmi náà mà jọjọ́ daran ẹ mọ̀ wọ́ọ́rí gbogbo ẹ̀ náà lágbèyẹ̀wò. àfi bí ẹni pé mò ń wo sẹ́ni àwọn tó close mọ́ Toba Ijaya náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin tán máa mú báyìí ẹ̀yin tèmi ó máa gba ẹnu tán. àwọn tí Toba máa ń ṣe dáadáa sí àwọn tó máa ń gbéṣẹ́ fún àwọn tó fẹ̀yìntì àtàwọn tó máa ń fọ̀rọ̀ lọ. àwọn náà tún líìkì mọ́kù rẹ̀ ẹ̀yin tèmi ó máa ní agbára ẹ mọ̀ wọ́ọ́rí àwọn ọlọ́pàá ti ń sàwọn ní kọ̀ọ̀kan lé. máa analyse ẹ̀ fún yín ẹ gbórúkọ wọn relations wọn pẹ̀lú Toba Ijaya gbogbo ẹ̀ náà ni màá ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ tí kìíní yóò dẹ̀ yín dáadáa. ẹ wá bá mi share fídíò yìí dáadáa ẹ bá mi share rẹ̀ dáadáa ojú òní tì ẹ̀yin náà ò ní dẹni àgbégbé kọ́pọ̀lọpọ̀ lè bá akẹ́kọ̀ọ́ kan tàbí kejì ń bẹ̀. mo ti máa ń sọ̀rọ̀ yẹn tipẹ́ ọ̀rẹ́ mi ni kò sọ pé kò lè pa ọ́ dànù kódà ọmọ ìyá rẹ̀ ó nílò láti wà
very careful ẹ bá mi share rẹ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lè bá akẹ́kọ̀ọ́ mbẹ̀ ni o. nítorí àwọn tán líìkì mọ́kú Toba Ijaya ẹ̀yin tèmi àwọn tó máa ṣe ní kàyéfì ni. ẹ̀yin sáà farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yé yín dáadáa. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ first time lélẹ̀ tẹ́yìn come across the channel wa ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe síbẹ̀. ọwọ́ tẹ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí láéláé. this time around àwọn ọlọ́pàá ti wá mú iṣẹ́ ṣe lójú páálí. investigation ti lọ ní pẹrẹwu ó ti lọ bí àwọn bíi 5 báyìí tọwọ́ ti tẹ̀. ṣùgbọ́n presently báyìí bí àwọn bíi 4 ló ti wà ń custody. àwọn méjì ọ̀sán pọ̀ ti jápa àwọn dẹ̀ sì ń wá wọn báyìí báwo gangan náà ṣe sá lọ. ẹ mọ̀ wọ́ọ́rí gbogbo ẹ̀ náà ni màá gbé yẹ̀wò fún yín ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán o. ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ yẹn kárakára in fact ẹ̀rù ó ba ẹ̀yin gan pé ṣé Nigerian police ló ń ṣiṣẹ́ báyìí. ó ti ẹ̀jẹ̀ pé wọ́n ti ń síwèé ìrántí náà kan Toba Ijaya because wọ́n sọ pé ó ní kéèsì lórí kó pa àwọn kan kò pa àwọn kan nígbà tí kíláàsì ń ṣẹlẹ̀ ńgbà yẹn. most especially lórí pé a fẹ́ gba territory àgbà territory tí mo bá wọn ọmọ onímọ̀ tó ṣe máa ń lọ gba gáràjì lọ́pọ̀lọpọ̀ gbà. Toba Ijaya náà dé kóòtù that is February 10, 2014 lórí ikú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yẹn most especially lórí ikú Ìbíkúnlé Túndé eléyìí táwọn òbí rẹ̀ gbéra tó sọ pé àwọn ò ní gbà dandan àwọn gbọ́dọ̀ wá justice fọ́mọ àwọn ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tán gbé Toba Ijaya. Àdìgún Oríyọmí àtàwọn èèyàn bẹ́ẹ̀ tọ́jọ́ involve nínú ìjà yẹn wọ́n gbé gbogbo wọn lọ sí court àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. àwọn olólùfẹ́ Toba Ijaya wọ́n stage protest nígbà evidence tó present fún ilé ẹjọ́ tí ò fi bẹ́ẹ̀ concrete tó láti rán Toba Ijaya lọ sẹ́wọ̀n. táwọn ẹgbẹ́ òṣèlú tó náà dẹ́ ṣiṣẹ́ fún gbà yẹn táwọn náà wá dìde pé sẹ́ẹ̀ ti wá rí báyìí kí gangan evidence tẹ fẹ́ fi rán arákùnrin lọ sẹ́wọ̀n. ẹ mọ̀ pé kò possible fọmọ onímọ́tò especially fẹ́ tó bá ní strong base láti má máa jà fún olóṣèlú kan tàbí olóṣèlú míì. so àwọn tí Toba Ijaya ń support ń gbà yẹn wọ́n dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà fi Toba Ijaya alẹ́ o. àwọn ọlọ́pàá ti padà lọ sórí rẹ́kọ̀dì yẹn láti lè ṣe investigation pé bóyá àwọn tẹ́jọ́ ń fà nígbà yẹn àbí bóyá àwọn táwọn èèyàn wọn bá ṣẹlẹ̀ yẹn rìn náà ṣẹ̀ṣẹ̀ wá take revenge báyìí wọ́n padà lọ sínú rẹ́kọ̀dì yẹn ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán. ó ti ní agbára ẹ má wọ́ọ̀rì gbogbo ẹ̀ náà ni màá gbọ̀n yẹ̀bẹ́yẹ̀bẹ́ tí kìíní òde yìí dáadáa. sẹ́nu òṣèlú ni kú Toba ti wá àbínú LORI.IKU ẹ má wọ́ọ̀rì gbogbo ẹ̀ náà lágbèyẹ̀wò. despite the fact pé àwọn tó mú báyìí sì sọ pé wọ́n rán àwọn ni ṣùgbọ́n tá làwọn tó rán wọn nígbà tá a bá gbọ́n fídíò yìí yẹ̀bẹ́yẹ̀bẹ́ gbogbo ẹ̀ náà ni ó yé wa ẹ̀yẹn sáà má gbàgbé kẹ́ ẹ má bá mi share fídíò yìí dáadáa fáǹfààní ẹ̀yin tẹ́ bá ti miss out story yẹn ẹ jẹ́ kí n sáré recap ẹ̀ fún yín láàrin ìṣẹ́jú kan. tẹ́ ẹ bá gbàgbé on 13 of July lọ́jọ́ Sunday bíi méjì sẹ́yìn náà ni 2026 ta wà iná lọ yìnbọn pa Toba Ijaya lọ́nà ilé rẹ̀. òkìkí kan ariwo ta akídẹ̀ẹ́nì tí tó fi ń sàpọ̀lọpọ̀ àwọn èèyàn ní kàyéfì pé à ń yìnbọn fún Toba à ń mọ̀ pé Toba Ijaya tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. jagunjagun ni àwọn kankan tó fún lóye akọta mi most especially láwọn tó ti witness fíìmù tájẹgúnjẹran ti ṣe rí. ilé ìlú mú kó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kàyéfì nígbà tán gbọ́ pé ìbọn wọlé sí Toba Ijaya lára àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbọ́ tí lórí social media pé so possible Toba Ajégunjẹran. alóyè ta ló bá ṣe kí má fọ̀rọ̀ yẹn gùn wọ́n rọ̀ sí Toba Ijaya lálẹ́ ọjọ́ yẹn lọ sí hospital nígbà tán máa di hospital hàn dùn títí. nígbà tó máa di bí ọjọ́ Monday 14th of July 2026 ta wà ẹni Toba Ijaya give up. kí má parọ́ fún yín ìbílẹ̀ ìtàn yẹn fún lọ́rùn á ló ti damage lọ́rọ̀ of them. àwọn dókítà yẹn láwọn gbìyànjú títí ṣùgbọ́n agbára àwọn ò ká ẹ̀yin tèmi ó máa ní agbára. ètò mú ká everybody ó catch fire everybody gbaná jẹ ẹ̀yin tèmi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbára dálẹ̀ kídẹ̀rín díẹ̀ ni pé Toba Ijaya kàwulẹ̀ jó ní mọ́tò ni wọ́n ló pọ̀ nínú àánú wọ́n ló máa ń ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà according to information tó kèmí lára wọ́n sọ pé ó ní foundation níbi tó ti máa ń tọ́jú èèyàn lóríṣiríṣi. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ pé ó ń survive through máa yí despite kó wà nínú union kó fi ti yẹn ṣe wọ́n ló máa ń ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí láìlè lórí. nígbà táwọn èèyàn wá gbọ́ pé Toba Ijaya kú eléyìí ló jẹ́ ká máa gbára dálẹ̀ ká máa sọ pé ó ti tán. gbára táwọn náà sì kú Toba Ijaya làwọn ọlọ́pàá ti bọ́ sórí investigation yẹn báwo ló ṣe jẹ́ òun àti tanájọ níjà tí ta ló wá yìn níbọn ọ̀nà wo náà gbà. ẹ bá dẹ́ gbàgbé ẹ máa rántí pé nínú previous video mi according to information tó rí tiwa wọ́n sọ pé fọkànáìsà kan ṣe voice note sáwọn tó yìnbọn pé ẹ wà àtàlátò àlàyé tí ń bọ̀ báyìí. ó jẹ́ pé wrong place ló lọ ṣe voice note yẹn sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí ó máa tó bí 20 minutes ó wá rántí pé ẹni tó ń tiẹ̀ ṣe voice note sí kò máa tiẹ̀ respond fóun. ilé tó fi wá notice pé ọ̀tọ̀ níbi tó ń ṣe voice note sí. ṣé kò ń sẹ́nìkan náà fi salami Toba Ijaya níbẹ̀ yẹn. wọ́n ṣe fi fọkànáìsà yẹn sọ Toba Ijaya náà tó fẹ́ nìkan náà sọ Toba Ijaya. àwọn bíi méjì ló wà ní spot yẹn tán fi ń sọ Toba Ijaya. lásà ti make sure pé wọ́n miss target yẹn. ẹ wá mọ̀ the funniest part àwọn méjèèjì yẹn tó ní Toba Ijaya tó fún lówó lálẹ́ ọjọ́ yẹn ó fún fọkànáìsà ní 4,000 ó bu 5k fàlàyé kejì. ẹ mọ̀ pé nǹkan mú nínú drawer báyìí ló sáà fi lé wọn lọ́wọ́. eléyìí tó ń jẹ́ kó yọ wá pé àwọn tí Toba Ijaya mọ̀ dáadáa ni. bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kí ń ṣe dáadáa sí wọn. kódà ẹni tó ya fọ́tò mọ́tò Toba Ijaya sáwọn tó yìnbọn fún. òun ló tún fún lówó tó pọ̀ jù ìyẹn 5k ẹ̀yin tèmi ó máa ní agbára. lẹ́yìn tí fọkànáìsà ti send the voice note sí wrong place ẹnì kejì ó ti send the voice note sí wọn tiẹ̀. kódà ó ti ya picture mọ́tò tó wà nínú ẹ̀ ó ti send ẹ̀ sí wọn. kí fọkànáìsà tó rántí pé òun ti send the voice note sí wrong place eléyìí ti fún wọn ní information tiẹ̀. kódà according to information tó rí tiwa wọ́n sọ pé kíyẹn ó tó delete ẹ̀ kó tó resend information yẹn. òkìkí ti kàn bá wọn bẹ̀yẹn pé wọ́n ti yìnbọn fún Toba Ijaya ó dẹ̀ ti wọlé. ẹ má jẹ́ kí n ti fọ̀rọ̀ yẹn gùn ẹ já lọ gbọ́sẹ̀ ìwádìí Aláròyé náà lórí incident yẹn. torí mo rí lálẹ́ àná táláròyé gbọ́n ọ̀rọ̀ yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ especially investigation táwọn náà carry out lórí gbogbo incident yẹn ẹ̀yin tèmi ó máa gba ẹnu tán. mo wá ń padà bọ̀ láti wá gbọ́n ọ̀rọ̀ yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí tá a ti ṣe ni màá ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́. pé tòótọ́ ni Toba Ijaya ti pààyàn rí. ẹni tán ló bá ṣẹlẹ̀ ìjájọ́ kìíní àná rìn. tó padà wá dẹjọ́ rẹ̀ nú court kí làbárí já gbogbo ètò yẹn. má wọrí gbogbo ẹ̀ náà lágbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ṣùgbọ́n kí Aláròyé bá wa sọ lálẹ́ àná ẹ jájọ sáré gbọ́ briefly báyìí mo padà bọ̀. ayé le o èyí ni àṣírí ibi tí ikú Toba Ijaya ti wá bá a bá pèrè akọni àáfíìdá lálẹ́ gàràgà. ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn tó pèsè síbi ètò ìsìnkú Toba Ijaya ọ̀gá ẹgbẹ́ onímọ́tò national tí wọ́n sin lọ́sẹ̀ tó kọjá yìí sọ nígbà tí wọ́n gbé pósí òkú olóògbé náà sókè láti rí ọ̀nà kọjá láàrin
èèyàn ni kò gbàgbọ́ pé Toba ti kú, pé ó kú fínfín ní ti gidi, nítorí bí ọkùnrin yìí ṣe rí pósí náà ló diwọ́ mọ́rí pinpin tó sì di ojúmọ́ rí pinpin, gbogbo ara rẹ̀ ló ń gbọ̀n bó ṣe ń lọgun pé Toba kú, ọ̀gá wa kú kẹ̀, ṣé ọ̀gá wa kú lóòótọ́ ṣá, ṣé pósí Ìjayà rèé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kì í ṣe ọjọ́ náà ni wọ́n pa Toba, ó ti fẹ́rẹ̀ tó ọ̀sẹ̀ kan tí òkìkí ikú rẹ̀ ti kàn. Àmọ́ bí ọ̀pọ̀ àwọn tó mọ ọkùnrin akọni lójú ìjà tó tún jẹ́ ẹlẹ́yinjú àánú yìí tó, ọ̀pọ̀ ló gbàgbọ́ pé kì í ṣe Toba Ijaya làwọn kan yóò yìnbọn pa ṣákálá bẹ́ẹ̀. Wọ́n ní ẹmú ẹ kì í, ẹran bí òrẹ̀ kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ. Ọkùnrin ni Toba bílé bá dá, ọkùnrin tún ni bílé ò bá dá pàápàá. Báwo ló ti wá jẹ́? Ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Bí iná ò bá láwo kò lè jó gòkè odò, gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń pòwe. Wọ́n tún máa ń sọ pé àgbáríjọ òpè yóò pa ọ̀tá láyò bó ti wù kó gbọ́n tó. Ó ṣetán, ikú tí yóò pa ọdẹ ó ń bẹ nínú apó, ikú tí yóò pa àgbẹ̀ sì ń bẹ lọ́rùn ebè. Ohun tó dájú ni pé ikú Toba Jíbóyè kò lè ṣẹlẹ̀ láì jẹ́ pé ó lọ́wọ́ àwọn tó mọ ọkùnrin náà dáadáa nínú, bó sì ṣe sábà máa ń rí fún ọ̀pọ̀ akọni àti alágbára kárí ayé nìyẹn. Ìyẹn làwọn ọ̀dọ́ òde ìwòyí fi máa ń dáṣà pé wọ́n ti ju páàsì ẹ̀, tàbí kí wọ́n ní wọ́n ti mú páàsì ẹ̀ sílẹ̀. Ìtumọ̀ àṣà yìí ni pé ẹnìkan ti ṣòfófó bí àwọn ọ̀tá yóò ṣe rìn, ọ̀nà tí wọn yóò gbé gbà tí wọn yóò fi rí ẹni tí wọ́n fẹ́ ṣe ní ṣùtà náà mú balẹ̀. Ó sì lè jẹ́ pé àwọn agbófinró ni wọ́n ń wá afurasí ọ̀daràn kan tí wọn kò sì tètè rí mú. Bí wọ́n bá ti rẹ́ni ju páàsì ẹ̀ tó sọ fún wọn nípa bó ṣe ń jáde àti bó ṣe ń wọlé, kìnní náà yóò bọ́ sí i, bọ́kẹ́ ni wọn yóò mú nítọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé kókó ìwádìí méjì ló sì dàbí àdìtú nínú ọ̀rọ̀ ikú baálé ilé ẹni ọdún 43 Toba Ijaya tàbí bàbá èṣù, òun làwọn míín sì ń pè ní baálẹ̀ Fádèyí. Àkọ́kọ́ ni àwọn wo ni wọ́n pa á, èkejì sì ni kí ni wọ́n torí ẹ̀ pa á. Àmọ́ àwọn àṣírí kan tó tẹ Aláròyé lọ́wọ́ ti fi bó ṣe rọrùn fáwọn tó yìnbọn pa á láti rí iṣẹ́ burúkú náà ṣe, bó tilẹ̀ jẹ́ pé àwọn tó yìnbọn yìí gan kì í ṣe àwọn oníjà rẹ̀. Ó jọ pé agbénipa lásán làwọn, àwọn táwọn eléèbó ń pè ní assassin. Nígbà tí àwọn tó ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tí wọ́n sanwó ẹ̀mí Toba ṣì wà níbi tí wọ́n yí dóborí sí lẹ́yìn tí wọ́n ti tafà sókè tán. Aláròyé gbọ́ pé ikú olóògbé yìí lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn bíi 4 kan nínú: ọ̀kẹ́ bíríkìlà, ọ̀gẹ́rẹ́, àkàrà àti súkò. Olóbó kan fìdí rẹ̀ múlẹ̀ pé ọkùnrin tí wọ́n ń pè ní súkò yìí ló ṣètò ìnáwó tó rọ̀ mọ́ bí àwọn oníṣẹ́ ikú náà ṣe rìn. Òun ló wà láàrin àwọn tó ń bínú sí Toba Ijaya àti àwọn tí wọ́n gbéṣẹ́ ikú lé lọ́wọ́. Wọ́n ní súkò àtàwọn tó ṣiṣẹ́ láabi yìí ti wà lẹ́nu ìpètèpèrò bí wọn yóò ṣe rí kìnní náà ṣe tipẹ́, tí wọ́n sì ti ń dọdẹ ìrìnsí àti ìgbòkègbodò Ajíbóyè láti mọ àsìkò tí yóò rọrùn láti kọlù. Lẹ́yìn tí wọ́n ti parí ètò tó sì jọ pé wọ́n ti rí àrídájú òpó tí Toba Ijaya ń tọ̀, àsìkò tó máa ń jáde àti ìgbà tó ń wọlé, ibi tó sábà máa ń wà àti ìgbà táwọn bọ́ìsì ẹ̀ kì í sí nítòsí rẹ̀, súkò fa iṣẹ́ ikú náà lé ọ̀gẹ́rẹ́ lọ́wọ́. Lòun bá tẹkọ̀ létí kúrò ní Nàìjíríà, wọn ló ti lọ sílùú òyìnbó, ó sì ń retí kí lálà lù láìpẹ́. Ọkùnrin kan tó súnmọ́ Toba Ijaya dáadáa ni ọ̀kẹ́ bíríkìlà, nítorí ó ti pẹ́ díẹ̀ tí bàbá náà ti ń bá ọ̀gá national yìí ṣiṣẹ́ mọ́lémọ́lé. Òun ni àwọn agbénipa náà bá sọ̀rọ̀, ó sì jọ pé ó mọ àwọn tó ṣiṣẹ́ burúkú yìí dáadáa, nítorí ó dárúkọ ọ̀kan nínú wọn tó pè ní àkàrà, orúkọ ìnagijẹ rẹ̀. Àmọ́ kò sẹ́ni tó lè sọ pàtó bóyá wọ́n là á mọ́lẹ̀ fún pé ẹ̀mí Toba làwọn fẹ́ gbà, àbí níṣe ni wọ́n kàn dìbọn sọ fún un pé àwọn wá ọ̀nà láti rí i káwọn lè bá a sọ̀rọ̀ àṣírí, tàbí pé àwọn ń fẹ́ ìrànlọ́wọ́ rẹ̀, nítorí ọ̀pọ̀ èèyàn ló ń bá ìṣòro kan tàbí òmíì wá sọ́dọ̀ olóògbé. Wọ́n ní ẹlẹ́yinjú àánú gidi ni. Ṣá lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀kẹ́ bíríkìlà ṣàdéhùn pé òun yóò jẹ́ kí wọ́n mọ̀ nígbà tí ọ̀gá bá ti fẹ́ kúrò ní àdúgbò eréko láti máa lọ sí ilé tuntun rẹ̀ tó ń gbé ní agbègbè Toba Jíbóyè. Ó ṣe tuálè gẹ́gẹ́ bí àṣà ìkíni àwọn ọmọ ìgboro. Toba náà sì tọwọ́ bàpò, ó sanwó àyè sí, ó ka ẹgbẹ̀rún 5 náírà fún un, láì mọ̀ pé owó tóun yóò ná kẹ́yìn lókè èèpẹ̀ nìyẹn. Kó tó di alẹ́ tí Toba fẹ́ máa lọ yìí, láti bí ọwọ́ ìrọ̀lẹ́ ni ọ̀kẹ́ ti dọ́gbọ́n ya fọ́tò ọkọ̀ tí Toba gbé wá, nítorí lọ́jọ́ yìí jíìpù Honda rẹ̀ ló gbé wá, ó sì yàtọ̀ sí Toyota ọlọ́pọ́n lẹ́yìn tó sábà máa ń gùn kiri. Ọ̀kẹ́ ya fọ́tò ọkọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n páàkì ẹ̀ sí, ó fi ṣọwọ́ sáwọn agbénipa táwọn náà wà nínú ọkọ̀ tí wọ́n gbé wá ní kọ̀rọ̀ tó jìnnà dáadáa sí ti Toba. Èyí kò sì jẹ́ kẹ́nikẹ́ni fura. Ọwọ́ ìrọ̀lẹ́ náà ni ọ̀kẹ́ bíríkìlà dọ́gbọ́n fi ohùn ránṣẹ́ sí àkàrà. Ó ní, àkàrà, ó ti dé, mọ́tò tí wọ́n gbé wá ni mo yà sínú fọ́tò yìí, òun àti dẹ́rẹ́bà dẹ̀ ni, confam.
ẹwà talat ó ti dé. Báyìí ni ọ̀kẹ́ ṣe mú pass Toba Ijaya sílẹ̀ fáwọn tó pa á. Nígbà tó tó àsìkò fún Toba láti lọ ilé ẹ̀, Aláròyé gbọ́ pé àwọn agbénipa náà tẹ̀lé ọkọ rẹ̀ láti ilé Toba tó ti kúrò ní Eréko ní Fádèyí nígbà tí ó sì fi dé àti jáde sórí títì márosẹ̀ Ìkòròdú road. Ọkọ̀ tó ń tẹ̀lé ti súnmọ́, ọkọ̀ náà sì ṣe bí ẹni tó fẹ́ overtake rẹ̀. Wọ́n ní dẹ́rẹ́bà Toba sọ fún ọ̀gá rẹ̀ pé ó dàbí ẹni pé ọkọ̀ tó wà lẹ́yìn yìí fẹ́ kọjá. Toba sì sọ fún un pé kó fún un láyè kó kọjá, bóyá wọ́n ń kánjú ni, láì mọ̀ pé níṣe ni ààyè tó fún wọn yìí túbọ̀ mú kó rọrùn fáwọn apanijayé náà láti fi ọkọ̀ wọn rẹ́bù tiẹ̀ mọ́lẹ̀. Láàrin kádìjúkàlà, àwọn méjì ti fò bọ́ sílẹ̀, ibi tí Toba sì wà ni wọ́n dojú ìbọn kọ. Wọ́n yìnbọn náà léraléra, ẹ̀gbẹ́ ojú, orí, apá àti ọrùn ni wọ́n da ìbọn bò. Kọ́kọ́ ló lè wúre, àwọn agbénipa náà tọ́ padà sínú ọkọ̀ wọn, wọ́n sì júbà ìhòòrò. Ó jọ pé alẹ́ ọjọ́ náà sí ọjọ́ kejì ni àkàrà àti ọ̀gẹ́rẹ́ ti na pápá bora tí àwọn ọlọ́pàá sì ṣì ń bá ìwádìí ìjìnlẹ̀ lọ láti rí wọn mú títí di bá a ṣe ń sọ yìí. Àmọ́ kò sẹ́ni tó fura sí ọ̀kẹ́ bíríkìlà tí wọ́n fi gbé Toba dìgbàdìgbà lọ síbítù olówó ńlá St Nicholas lérékùṣù Èkó. Àwọn dókítà sì sapá gidigidi láti dóòlà ẹ̀mí rẹ̀. Wọ́n ní láàrin kan Toba ní kí wọ́n máa gbé òun lọ sọ́dọ̀ bàbá oníṣègùn ìbílẹ̀ rẹ̀ kan, àmọ́ wọ́n fún un ní sùúrù díẹ̀ nítorí ìtọ́jú rẹ̀ gbẹ́gẹ́. A gbọ́ pé ìbọn tó bà á níbi ọrùn yìí gan ni kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ fún Toba Ijaya. Òun ló jẹ́ kí ìsapá àwọn dókítà já sí pàbó. Nígbà tí yóò sì fi di òwúrọ̀ ọjọ́ túsídẹ̀ẹ́, ìyẹn ọjọ́ kẹta ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ 14 oṣù keje yìí, iná dilẹ̀ lẹ́yìn aṣojú akọni Toba Ijaya já wà sílẹ̀, àkùkọ sì kọ lẹ́yìn ọmọkùnrin. Ọjọ́ kejì ikú olóògbé yìí làwọn ọlọ́pàá fi pápẹ́ òfin gbé ọ̀kẹ́ bíríkìlà lẹ́yìn tí ìwádìí wọn fi hàn pé ó mọ̀ sí bí àwọn tó yìnbọn pa Toba ṣe dá òun àti ọkọ rẹ̀ mọ̀. Àmọ́ bí ọ̀kẹ́ bíríkìlà kò ṣe sá lọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí bíi tàwọn mẹ́ta yòókù ń mú káwọn èèyàn fura pé bóyá ọ̀tọ̀ ní nǹkan tó ń gbọ́ tàbí tí wọ́n sọ fún ọ̀tọ̀ sí ní nǹkan tó ṣẹlẹ̀. Ṣá ọkùnrin náà ti wà lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń fi ìbéèrè bò nífúnpọ̀ ní ti àwọn tó bẹ àwọn agbénipa lọ́wẹ̀ àti ohun tí wọ́n torí ẹ̀dá ẹ̀mí Toba légbodò. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń ṣe ìwádìí tó lọ́rìn. Èyí sì yàtọ̀ sí gbọ́ yìí sọ yìí tó ń lọ nígboro lórí ẹ̀rọ ayélujára. àti lórí ẹ̀rọ ayélujára. Àwọn kan sọ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n torí ẹ̀ pa Toba Ijaya ti pẹ́ kì í ṣe ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ìyẹn 20 ọdún ohun gbóná ni. Báwọn míín sì ṣe ń rọ ọ̀rọ̀ náà sí ẹgbẹ́ onímọ́tò NURTW wọn, bẹ́ẹ̀ làwọn kan sọ pé àwọn ìjà ìgboro tí ìkòkò ajégunjẹran ti kópa nínú rẹ̀ sẹ́yìn àti àwọn ọ̀rọ̀ ọmọ onílẹ̀ tó ti wáyé rí ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí. Àmọ́ lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ yóò tàn, èyí sì lohun táwọn mọ̀lẹ́bí àti olólùfẹ́ Toba Jíbóyè ń retí. It's alright, ẹ̀rí pé ilé ní agbára ó gba ẹnu tán. Ẹ̀yin tèmi kí ni tẹ́yìn wọ́n sì gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section. Láàárọ̀ ilẹ̀ gbọ́tán sọ̀rọ̀ tán ẹ ṣíà kẹ́ drop comment section yín. So wọ́n ṣe wá jáde tán fún wa ní information yẹn ni mo wá wò pé ó wà very important láti gbé ẹ̀yin fans mi náà débẹ̀ láti jẹ́ kẹ́ ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀. Most especially lórí ikú Toba Ijaya. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn subscribers wa lórí lè ní interest nínú case yẹn, especially àwọn tó ń DM mi pé kí gangan ló ṣokùnfà ikú Toba Ijaya òun náà lẹ ti gbọ́ yẹn. Tó wá pa Toba Ijaya pẹ̀lú Suko papọ̀ kò sẹ́nibọ̀dì tó ti lè sọ báyìí nítorí pé kí ni àwọn méjì nínú àwọn tó sọ pé àwọn wá wọ́n sọ pé wọ́n ti jápa wọ́n ti kúrò Nàìjíríà, ẹ ti understand, ní àwọn tó gbéṣẹ́ yẹn gangan fún àwọn agbénipa ilé assassin tó ṣiṣẹ́ Toba Ijaya, ẹ ti understand. So wọ́n sọ pé tó pa àwọn méjèèjì pọ̀ wọ́n àti lè sọ báyìí. Ó dìgbà tọ́wọ́ bá tó tẹ Suko àti ẹnìkejì wọ́n sọ pé ó jápa, ẹ ti rántí, ó dìgbà tọ́wọ́ bá tó tẹ àwọn yẹn wọ́n tó lè wá disclose tó ṣẹlẹ̀ gangan fún wa kọ́lọ́ mọ́ fi wá fàyè mu, ẹ rí pé lè ní agbára ó gba ẹnu tán. According to information tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fún wa pé Toba Ijaya òun náà ti gbìyànjú nú ayé, ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ jáde pé ṣé Toba Ijaya ṣé kò pààyàn rí sá. Gẹ́gẹ́ bá a ṣe mọ àwọn onímọ́tò pé ìjà máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Kí n tó conclude analysis mi, ẹ jájọ kọ́kọ́ lọ gbọ́rọ̀ lẹ́nu máa yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn bọ̀. Ta ni ọ̀kẹ́ bíríkìlà bricklayer àti tóun àti alayé ilé tọ́jọ́ ń jẹsẹ̀ mọ́lẹ̀ tọ́jọ́ ń káwọ́ sókè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tí Toba Ijaya fún yẹn ní 5,000. Tẹ́ ẹ bá gbàgbé máa rántí pé information kan náà ti reach wa before this one wípé kò ń ṣe ọ̀kẹ́ bricklayer ni ẹnìkan ló wá bá Toba Ijaya níbi mọ́tò tó ti ń jẹsẹ̀ mọ́lẹ̀ sí kinní kan, àṣewọ́n kan wá salami ẹ̀ pé sóun gangan ló wà nú mọ́tò àbóhùn kọ́. Tẹ́ bá gbàgbé ẹ jẹ́ kí n rán yín létí. Organizer kan náà wà ń bẹ̀ tájọ́ lọ bá Toba Ijaya nígbà tó fi fún wọn lówó ń gbà yẹn. Àǹfààní ẹ̀yin tẹ́ bá ti gbàgbé fídíò yẹn láàrin ìṣẹ́jú kan àní pẹ́ lórí ẹ̀ rárá. Ẹnu pàtì yẹn nìkan la fẹ́ yọ, ẹ jẹ́ sáré mú yín lọ sínú ìrántí fídíò yìí. Ta ni fọgànáísà tí ń fọ mọ́tò tí Toba Ijaya fún 4,000 ọlọ́kí ọyọjú nìkan tó ẹ̀sà
Ráùsà ó sì kọ́ bàpò ó sì fún 4,000. Lẹ́yìn ìgbà tó fún 4,000 tán ẹni yẹn mọ̀ wọnú ọkọ̀ ọ̀gá mo ní kí yín náà ni. Dáàtì ẹ mọ̀ láàárọ̀ yìí o. Wọ́n ní lẹ́yìn ìgbà náà ó wá ṣe first note pé lágbájá ti ń bọ̀ o. Ẹ wà láti o. Nígbà tọ́lọ́run ó mú first note yẹn wá lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì. Kò ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ lọ. Sógun ìṣẹ́jú ní gbọ́ ariwo pé wọ́n ti pa Tọ́ba o. Ṣùgbọ́n gbà tọ́lọ́run ó mú ó ti rí pé òun ṣe mistake. Ọ̀tọ̀ lẹ́nu tó òun sẹ́ǹdì kìíní yẹn sí. Ó tún wá rí sẹ́ǹdì ẹ̀ sáwọn tí wọ́n fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí gan àwọn tí wọ́n pa ọkùnrin Ìjayà yẹn. Nígbà tó sẹ́ǹdì ẹ̀ sí wọn tí wọ́n yìnbọn lu ẹni yẹn wá ní àwọn wo ló láàrin 10-15 minutes pé ẹ stand by àwọn wo ló ní wọ́n stand by ẹni yẹn ló lọ fún àwọn ọlọ́pàá ní information pé ẹnìkan sẹ́ǹdì nǹkan báyìí sí mi o. Nígbà àwọn òwò nọ́mbà ó di nọ́mbà fọ́gà ẹ̀ ń ti fọ mọ́tò tí Toba Ijaya fún 4,000 lálẹ́ ìjọ náà. Mi ò ní sadínà gbọ́ òkú ìwádìí àwọn ọlọ́pàá ẹ jẹ́ wọn máa bá wádìí wọn lọ ibi wọn bá wádé aṣọ bẹ́ẹ̀ yẹn bá dorí ahun òun tó ń sunkún tó bá rí i nígbà wọn sin Tọ́ba àtọmẹ́gẹ́ àtàgbà mi ò tí ì rírú ẹ̀ rí o kó mọ́tò kú kí gbogbo àwọn èèyàn máa gbára dálẹ̀ bẹ́ẹ̀ bí èrò ṣe pọ̀ tó àtìyá arúgbó àti bàbá àgbàlagbà àti gbogbo ẹ̀ gbogbo wọn sunkún ni wọ́n ń gbára dálẹ̀ Toba Ijaya Ọlọ́run foríjì Ọlọ́run gbàgbọ́. Kí ni tẹ́yìn ló sì gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section. Bàbá mi Kọ́lá Olóòtú ló fún wa ní information yìí ìyẹn ní ìjẹta especially nígbà tí àwọn ọlọ́pàá ń ṣe investigation wọn lọ in brief ọ̀rọ̀ yẹn gùn kan ṣùgbọ́n ẹnu bí táwa fẹ́ lò ń bẹ̀ láti yọ yẹn. ilé ìlú wa ń jẹ́ kó yọ pé kò ń ṣe bricklayer ọ̀kẹ́ bricklayer yẹn nìkan ló involve nínú incident yìí. torí tẹ́ bá farabalẹ̀ gbọ́ information yẹn dáadáa ẹ máa rí pé wọ́n sọ pé nígbà tẹ́lẹ̀ ti ṣe mistake tó ti kọ́kọ́ send ẹ̀ sí ọ̀tọ̀ lẹ́ni tó lọ send kìíní yẹn sí ọ̀tọ̀ làwọn tó fẹ́ send ẹ̀ sí. ó ti yé yín ṣùgbọ́n kó tó wá rántí information ti kàn wọ́n lára pé wọ́n ti yìnbọn fún Toba Ijaya bẹ́ẹ̀ yẹn. ó ti yé yín automatically kò ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ ló ní wọ́n dúró dè wọ́n àwọn méjì náà fi sálámì Toba Ijaya bẹ́ẹ̀ yẹn. ṣé wàá rí tọ̀kẹ́ bricklayer yẹn òun gangan ló dà yẹn kó carry out full mission yẹn àwọn méjèèjì náà nàjọ ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n ọ̀kẹ́ bricklayer yẹn ó tún ṣe extra débi pé ó tún snap kìíní yẹn ó tún snap ẹ̀ sí àwọn ènìyàn ṣùgbọ́n tó sọ pé fífẹ́ fún àwọn aya assassin yẹn ń sìn báyìí òun ti wà ní bóyá UK àbí US. wọ́n really disclose the country tó lọ ṣùgbọ́n a mọ̀ pé nígbà tó bá máa write àwọn Interpol gbogbo àwọn wọ́n máa deport wọn wálé ní kíni nígbà tó wà àwọn ọlọ́pàá international police bá tẹ̀tẹ̀ wọ́n sìn wọ́n máa deport wọn wálé so kudos to Nigerian police kí wàá lè yín wá rò pé ó lè fa Suku àti Toba Ijaya papọ̀. sáà lè sọ pé àwọn ìjà tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sáà lè sọ pé nínú olóṣèlú ni. orí tẹ́ẹ̀ bá gbàgbé máa rántí pé Toba Ijaya náà ń support olóṣèlú kan ẹ ti yẹn mi ìfẹ́ lọ dìbò jù bẹ́ẹ̀ because kò ń ṣe ọ̀rọ̀ olóṣèlú la fẹ́ sọ lé ní ọ̀rọ̀ nípa kí ni tó ṣe sábàbí ikú Toba Ijaya nítorí ìgbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ investigation wọn jẹ́ kó yọ pé according to information tán fún wa bí báyìí legit release a lot of information fún wa especially lórí case tó ní ní February 10, 2014 ẹ ti rántí ọ̀rọ̀ nípa Túndé wọ́n ṣe pa Túndé ẹ mọ̀ pé kò ń ṣe Túndé nìkan náà pa ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà tí class yẹn ṣẹlẹ̀ because tẹ bá notice torí ọmí ẹni multiple killing multiple automatically kò ń ṣe ẹnìkan olókùn bẹ̀yẹ ẹ mọ̀ pé àwọn ọmọ ìta ni ọmọ kìnnì kan àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ni ò ní ìrántí ní ò lẹ́nìbọ̀dì tí ó béèrè wọn ṣùgbọ́n ti Túndé yẹn àwọn òbí rẹ̀ according to investigation táwa ṣe according to information tó rí tiwa wọ́n jẹ́ pé àwọn òbí Túndé yẹn ó yarí tiẹ̀ pé àwọn gbọ́dọ̀ wá justice fún àwọn. torí borí ọmọ pa ọ̀rẹ́ rẹ̀ eléyìí tó jẹ́ Fẹ́mi Adékẹ́yẹ níwájú ọmọ yẹn dẹ̀ jáde wá testify against man yẹn ó ṣàlàyé gbogbo incident yẹn ṣe ṣẹlẹ̀ débi pé òun kò ní any option ẹ ti understand so Oríyọmí ò ní any option láti pé kán convict ẹ lọ because evidence yẹn choke but lọ́run ti Toba Ijaya kò sí bẹ́ẹ̀ sí much evidence dandan pé ìgbà tán jà ẹ ti understand self defence gbogbo àwọn kìnìún yẹn wọn fi bẹ́ẹ̀ rí concrete evidence láti lè jẹ́ o Toba Ijaya tiẹ̀ almost 12 years back ẹ mọ̀ pé kò tí ì fi bẹ́ẹ̀ sí civilization tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ nínú ẹgbẹ́ onímọ́tò ń gbà yẹn ẹ ti understand bó tiẹ̀ jẹ́ pé kò pọ̀ òtò ló sì ń ṣẹlẹ̀ náà báyìí tí wọ́n bá fẹ́ gba gáràjì ẹ̀rí tó ṣẹlẹ̀ lọ́sùn báyìí ẹ̀rán kan dédé lọ wọ́n máa yìnbọn fúnra wọn para wọn dànù anyhow tó ó sì ń ṣẹlẹ̀ tì náà bọ̀dá 2014 2013 2012 2010 ó worse nígbà yẹn so gbogbo àwọn classes tó ti ṣẹlẹ̀ in different angles tí tó dẹ̀ involve Toba Ijaya gbogbo àwọn tó mọ Toba ń gbà yẹn gbogbo àwọn tó especially àwọn tó ń sọ̀rọ̀ fún wa wípé ẹni yìí akọ́tàmì Ijaya
ajégun jẹran sẹ́rẹ̀ àwọn orúkọ yẹn gan àwọn orúkọ tó ṣe báyàn tó báyàn lẹ́rù ni ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ èèyàn fi sọ pé a ní àwọn tó mú páàsì máa yí sílẹ̀ àwọn tó súnmọ́ ni in fact a lè sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ṣiṣẹ́ agbára gan fún and were involved nínú gbogbo incident yìí tó náà ti fún léwọ̀ tó lágbára jẹ kó tó di pé wọ́n carry out operation yẹn ẹ ti understand so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè pé ẹ̀hún náà ti pààyàn rí ṣé kò pààyàn rí ni mo sọ pé a máa gbọ́rọ̀ lẹ́nu máa nǹkan lẹ́ẹ̀kan ẹ já sáré gbọ́ briefly. máa ń Toba Ijaya tí wọ́n ló kù yìí sáwọn ló pààyàn rí ṣá ẹ̀yin èèyàn ẹ já bára wa sọ̀rọ̀ lónìí nígbà tí Ọlátóyè ṣúgà tó kú tí wọ́n fìbọn fọ́ lójú àtìgbà tí eléwé ọmọ tó kú tí wọ́n la inú rẹ̀ tí wọ́n tún pé àdónú ẹ̀ jáde kó mọ́tò lè jí mọ́ gbogbo àlà ń pariwo pé wọ́n pè ní báyìí wọ́n pè ní báyìí wọ́n dẹ̀ mọ́ ṣe dáadáa o ìgbà tá a gbàdà lọ gbọ́ rẹ́kọ̀dù wọn ìta náà ti ṣe ti lọ fún àánú ayé o. ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ lè gbọ́ yìí. sáwọn ló pààyàn ṣá. ìbéèrè. wọn láìta láyọ̀ olóye jẹ́ èèyàn gbé o mi nípa níbi ni wọ́n o àmọ́ ẹja bára sọ̀rọ̀ lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa rò pé tábà ti ń ṣe dáadáa ọlọ́run orí jà wọn. tó bá fi lè ṣe tó jẹ́mi èèyàn kan lẹ́gbọ̀dọ̀ wà láìta láyọ̀ ó pa ọ̀nà sí àṣà. àwọn tó ń ṣe òṣèlú àtàwọn onímọ́tò nǹkan tó máa ń ṣe tí máa ń lọ fáájú wọn bìkítà ẹni tì bọ́ bàbá mi Toba Ijaya tó kù yìí tó bá ṣe pé lọ nínú pé èèyàn kankan rí tí wọ́n dá yín lóró ni àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bàjẹ́ wọn ò ní fọwọ́ kan sílẹ̀ sáyé wọn ó kú bájá ṣe ń kú tòótò gbóró àmọ́ tó bá ipẹ́ yín náà ti pààyàn rí ló wá jẹ́ kán padà rí yín mú ó kù ní ó kọ lọ́hùn o àwọn èyí fẹ́ sòótọ́ ọ̀rọ̀ méjì sòótọ́ ọ̀rọ̀ gbogbo fámìlì àwọn tẹ́ ẹ fi sílẹ̀ wá pátá lágbára ọlọ́run ọlọ́rọ̀ wọn lójú òní sí tẹ̀lé lágbára ọlọ́run ọpẹ́ ìtọ́ra ẹ kí ni tẹ́yìn ló sí gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀sìn kan. èdè tó totally disagree pẹ̀lú máa yìí ṣùgbọ́n tí mo lè sọ ń bẹ̀ ni pé ìjà àwọn ọmọ onímọ́tò tó máa ń jà lọ́pọ̀lọpọ̀ gbà ó yàtọ̀ sí àwọn aya assassin ìjà àwọn ọmọ onímọ́tò lọ́pọ̀lọpọ̀ gbà ó yàtọ̀ sí àwọn hired assassin ẹ ti understand for example nsìn ẹni tó wá bá ẹ tó wà ní territory kan tó wá bá ẹ ó gbéjà wá bá ẹ ni ìwọ náà kẹ̀dẹ̀ rí tó bá yẹ pé ìwọ ló fẹ́ retain ibẹ̀ yẹn ìwọ náà nílò láti stand by ìwọ náà nílò láti stand strong ó ti yẹn so tẹ́lẹ̀ bá wá tí ò wá lọ́wọ́ ẹ̀rọ tó fẹ́ wá lọ́wọ́ èlé ìwọ náà gbọ́dọ̀ self defence ara ẹ according to them according to their own logic I don't really understand me really so much níbẹ̀ yẹn o ṣùgbọ́n according to my own understanding about this whole saga àwọn ọmọ onímọ́tò issue tó máa ń sábà pọ̀jù láàrin wọn ni pé eléyìí wá kó bọ̀ bá mi èmi náà ò dẹ̀ gbọ́dọ̀ dúró lásán èmi rò pé ó máa ń pọ̀jù láàrin àwọn pípọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa hired assassin like agbanipa agbénipa no it's different case you understand different cases nìyẹn. I do understand. but ìdí tí mi ò ṣe ní totally disagree pẹ̀lú màá yín náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní èèyàn bá ti rẹ́yìn èèyàn kan báyìí àwọn èèyàn ti ìyẹn náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn náà mọ̀ jà fún fitafita lábẹ́ bíi cultist ni nígbà tí tẹ́lẹ̀ ààyè ìbá pa ẹyẹ eléyìí máa wò pé kí ni o ti fi wá cash course àwọn náà máa wò pé kí láń táwa náà fẹ́ ṣe àwa náà gbọ́dọ̀ gbẹ̀san so kíní yẹn bó ṣe máa kọ́lọ́run ṣàánú kíní tẹ́yìn rò sí gbogbo scenario yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section torí mi ò mèrè tọ́pọ̀lọpọ̀ máa ń rí nínú jàgídíjàgan mi ì mèrè tọ́pọ̀lọpọ̀ máa ń rí nínú. yá ọ̀rọ̀ láti gbọ́ yẹn àṣírí ikú Toba Ijaya iye àwọn tọ́wọ́ ti tẹ̀ iye àwọn tí wọ́n ti mú òun láti gbọ́ yẹn àwọn tó fẹsẹ̀ fẹ́ ọwọ́ sì máa bà wọ́n ta ló wá rán wọn gangan torí wọ́n ní gbogbo àwọn tí wọ́n sì mú ẹjọ́ ẹ bá wa share fídíò yẹn ẹjọ́ ẹ máa bá wa share ẹjọ́ ẹ bá wa subscribe sílẹ̀ ilé Global TV wọ́n ní àwọn tí wọ́n sì mú yìí wọ́n ní wọ́n sọ wípé wọ́n rán àwọn ni mí ní wípé wọn ò tí ì mú àwọn tó ṣiṣẹ́ yẹn gangan ọ̀tọ̀ náà wọn aya asa tí wọ́n ṣiṣẹ́ gangan o ọ̀tọ̀ náà wọn tí wọ́n gbéṣẹ́ fún aya tí wọ́n ò tí ì rí wọn mú o àwọn tí wọ́n sì rí mú yìí àwọn information carrier àwọn tó ń ṣọ́ Toba lọ́wọ́ tó ń ṣọ́ Toba lẹ́sẹ̀ tó ń ṣọ́bi tó ń rìn sí tó ń ṣọ́gbà tó máa jáde ìgbà tó máa wọlé àwọn náà wọn tí wọ́n sì mú yìí o àwọn tó pa gangan wọn ò tí ì mú wọn o àwọn tó gbéṣẹ́ fáwọn tó pa wọn ò tí ì mú wọn o ṣe rí i pé èrò sì pọ̀ ńbẹ̀
wọ́n náà ọlọ́pàá ti ń ṣe ìwádìí wọn lọ Ọlọ́run á fún wọn ṣe but nǹkan tèmi kàn mọ̀ ni wípé ẹni tó bá ti ibi idà pa ni ibi idà náà la ó ti pa padà má jà gbọ́ kankan sí ń bẹ̀ but kọ́lọ́n bá wa tẹ́tà fẹ́ rere kó bá wa pàṣìṣe rẹ̀ gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ ẹbí tó fi sílẹ̀ ara tó fi sílẹ̀ kó ló wá bá wa wo òró tùnú kó bá wa bù sí wọn nínú gbogbo nǹkan tó ń ṣe fún wọn tí wọ́n fi máa míìsì ẹ̀ kó lọ́wọ́ bá gbẹ́lòmíì dìde tó máa ṣe fún wọn tí wọ́n fi ní míìsì ẹ̀ púpọ̀ ẹ bá share fídíò yìí kẹ́ bá subscribe sílẹ̀ ilé Global TV ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o àṣírí lẹ ti gbọ́ yẹn o àwọn kan dẹ̀ sọ pé olú ọmọ ni mo ní mo doubt kò lè jólú ọmọ kò lè jólú ọmọ láyé kò lè jólú ọmọ ẹtú but ìwádìí sì ń lọ tó yẹ pé ńgbà tí wọ́n máa gẹ̀ẹ́tì àwọn tó pa náà tó bá yẹ pé olú ọmọ náà ló rán wọn lọ tó kó lọ face consequence ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ bá mi share fídíò kí bá mi subscribe sí ẹlẹ́yẹlé Global TV tó tún padà bọ̀ èmi ọmọ yín náà ni ẹlẹ́yẹlé Global TV ẹ subscribe kẹ́ bá share fídíò yìí kẹ́ náà wàá fi ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jẹ́ ká ṣe rere o torí ẹnìkan o torí ọ̀la ni ire o.